jagunjagun ni mí mo lóògùn mo sì lóògùn pẹ̀lú èmi ọmọ olórí ogun èmi ọmọ olórí ogun dé ẹ ti kọ́kọ́ kú bẹ́ẹ̀ náà. ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló ti wo fẹ́ẹ̀kì olórí ogun ìyẹn Warlord lórí YouTube. Mo tútù dé lálẹ́ tòní láti wá ṣàlàyé fún yín o ibi tí ẹ ti máa rí ọ̀ríjínà olórí ogun ìyẹn Warlord, ibi tí ẹ ti máa rí wò. Tó o bá ti subscribe sí channel yìí, make sure pé o subscribe sí channel yìí nítorí pé mo fẹ́ gbé ẹ débẹ̀, mo fẹ́ tó àwọn àṣírí kan fún ẹ. Gbogbo ẹ̀yin tí ẹ ti waste data yín, mo sọ fún yín tẹ́lẹ̀ o. Mo ti ṣe fídíò kan tí mo ti ṣàlàyé fún yín wípé ẹ lè rí ọ̀ríjínà olórí ogun wò ìyẹn Warlord lórí YouTube. Tẹ́ bá wo YouTube, ọ̀pọ̀lọpọ̀ Warlord ni wọ́n ti upload síbẹ̀ tó jẹ́ wípé ayédèrú sinimá ni. Àwọn sinimá tí ò ní ìtumọ̀, àwọn sinimá rádaràda òun ni wọ́n fi gbé olórí ogun wọlé tí gbogbo yín dẹ̀ ń search. Ẹlòmíà tiẹ̀ ti download ẹ̀ tán, ẹlòmíà fi 3 gig download, bẹ́ẹ̀ bákan náà ẹlòmíà fi 5 gig download. Nígbà tó ń bá wá download ẹ̀ tán, tó bá wá ń wò wọ́n wá rí pé kì í ṣe olórí ogun. Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ tún wá bá mi jiyàn, mo rí ẹnìkan tó ń bá mi jà sí tó ní àlọ́ ti wo olórí ogun lórí YouTube sẹ̀, àlọ́ ọ̀ríjínà ẹ̀ ló ń wò, òun wo olórí, wọ́n ní olórí ogun ní YouTube. Báwo lo olórí ogun tó wò ní YouTube ṣe rí? Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín, tó bá jẹ́ pé ọ̀ríjínà olórí ogun nìwọ wò, ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín kó tó di pé mo sọ bí tẹ́ ẹ ti máa rí ọ̀ríjínà olórí ogun wò. Ọ̀ríjínà olórí ogun gangan kábíyèsí méjì ló wà ń bẹ̀. Kábíyèsí àkọ́kọ́ ìyẹn Fẹ́mi Adébáyọ̀, àwọn ni kábíyèsí àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jẹ ní ìlú náà. Lẹ́yìn náà ni ọ̀gá wa Muyi Adémọ́lá, àwọn ni wọ́n wá jẹ the main kábíyèsí tí wọ́n play lead role ní olórí ogun, tí Odunlade sì ṣe olórí ogun fúnra wọn, tí Ibrahim tẹ̀lé ṣe ológun Odunlade. Àwọn ni págùn dà láàmú nínú sinimá olórí ogun. Tó bá jẹ́ pé ìyẹn ló wò, ọ̀ríjínà ló wò. Ṣùgbọ́n mò ń fi tayọ̀tayọ̀ sọ fún ẹ wípé o lè ever rí ọ̀ríjínà olórí ogun wò lórí YouTube. Kò possible nítorí pé kí ni, kì í ṣe sinimá YouTube. Fún àǹfààní ẹ̀yin tí ẹ máa ń wo àwọn sinimá yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ jẹ́ kí n wá gbé yín débẹ̀ lálẹ́ tèmi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá release sinimá, bóyá lẹ́yìn ọjọ́ bíi mélòó kan, bí ọjọ́ 3-4, àwọn kan á gbé jáde sí online, kì í sórí YouTube o, àwọn yẹn á gbé jáde sórí Telegram, wọ́n á gbé jáde sórí Telegram. Ṣùgbọ́n láti ìgbà kan ni wọ́n ti bi àwọn people yìí pé ẹjọ́, tí wọ́n bẹ̀ wọ́n gidigidi, tí wọ́n dọ̀dọ̀ bálẹ̀ pé ẹjọ́ ẹ ṣàánú wa, ẹ má báyé wa jẹ́, nítorí pé tí fíìmù bá ti lè jáde sórí Telegram tàbí ó jáde báyẹn, ọ̀pọ̀lọpọ̀ ní oníṣe kíni ni wọn ò ní lọ sinimá láti lọ wò. Ẹ dẹ̀ mọ̀ wípé owó ńlá ni wọ́n fi ń ya àwọn sinimá yìí. Bẹ́ẹ̀ ni, so ẹni tó fi 50 million yaṣẹ́ tí ó ti pa bóyá 10 million tí fíìmù ti link out, tí ọ̀pọ̀lọpọ̀ ti wò lọ́fẹ̀ẹ́ lọ, ẹ mọ̀ pé gbèsè ti dé sí bọ́ọ̀dù nìyẹn. That's the reason why ní wọ́n ṣe bẹ àwọn tí wọ́n ń gbé sinimá yìí jáde sórí Telegram ń gbà yẹn pé kán jọ kán dákun kán fi yèdénú. Àwọn náà bá ṣe kíni, wọ́n bá ṣe gbéjẹ́ mọ́wọ́. Látìgbà náà títí di tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ lè ever rí any cinema movie tí ó link out sí either YouTube or Telegram or anywhere, ẹ lè ever rí. So olórí ogun tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, sinimá nìkan lẹ ti lè rí wò lọ́wọ́ tí a wà yìí. Sinimá nìkan lẹ ti lè rí wò, sinimá nìkan lẹ ti lè rí olórí ogun wò. Tí wọ́n bá wá wò wípé ọ̀rọ̀ tá à ń sọ ó ṣe kíní, o lè continue láti máa search fún olórí ogun lórí YouTube, tàbí kó máa click lórí àwọn olórí ogun tó bá rí ní YouTube, kó máa ṣe kíni, kó máa tiẹ̀ bọ̀ọ̀nù. Nígbà tó bá waste data ẹ̀, tó bá waste data ẹ̀ tí data gbaṣọ lára ẹ̀, ìgbà yẹn lọ tó máa mọ̀ wípé ó yẹ kó rí ẹ pé. Bẹ́ẹ̀ ni, nígbà tí data bá gbaṣọ lára ẹ̀ ni wàá tó mọ̀ pé ó yẹ kó rí ẹ pé kò sí olórí ogun lórí YouTube. Sinimá nìkan ni olórí ogun wà. Mo dẹ̀ ń sọ fún ẹ sí pé tètè lọ sí sinimá lọ́la, tàbí any day tó bá wish lọ sí sinimá kó ṣe kíni, kó lọ wo olórí ogun. Fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ wa, a máa mú èèyàn bíi 3 ní comment section láti sponsor wọn, tá a dẹ̀ sanwó tíkẹ́ẹ̀tì wọn láti lọ wo olórí ogun. Ó yá, ẹ máa tẹ olórí ogun sí comment section, ẹ máa tẹ olórí ogun sí comment section. A máa mú èèyàn 3 péré láti sponsor wọn láti lọ wo olórí ogun. Ire o.